Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo tún kí gbogbo ẹ̀yin èèyàn pátápátá. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé. Gbogbo yín pátá ni mo pè. Ẹ tún súnmọ́ bí ẹ já fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Ìjẹ́ ọmọlúàbí láwùjọ. Ara ta ló yẹ ká ti rí. Láti kọ́nilẹ́kọ̀ọ́ ìjẹ́ ọmọlúàbí láwùjọ àwọn ènìyàn. Níbo ló yẹ ká ti rí jù? 1. Ara bóyá babaláwo tàbí oníṣègùn, ara bishop tàbí pastor, ara àlùfáà tàbí imam, àwọn tó jẹ́ ẹlẹ́sìn. Ìjọmọlúàbí láwùjọ àwọn ènìyàn, ibẹ̀ ló yẹ ká ti rí jù. Because tí ẹ bá sọ wípé Kristẹni àti oníṣẹ̀ṣe dìde báyìí, dandan ni ká dìde. Too much of everything is very bad. Yorùbá pé ààyè gbògùnmọ̀ ọ̀ràn ní sẹ́fọ̀ òdú, ààyè gba tápà ó kọ́lé ìgúnnu. Ẹ̀yin mùsùlùmí tó ní ọpọlọ tó ní làákàyè, ẹ súnmọ́ bí. Ẹ̀yin tẹ́ ẹ̀ tún máa ń bú èbú tẹ́ ẹ̀ ń ṣépè, ẹ̀yin náà ẹ súnmọ́ bí yìí. Àlọ́rọ̀ ọjà kọ́ yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ ni. Ìwọ tó sì fẹ́ jíjà ẹ̀sìn náà, ò ń sún ọjọ́ ọjà rẹ síwájú ni, ọ pàdé ní tí ọ bọ ọjà. Àwa ò níjà àbá ẹjà. Níjọ́ tán ti bẹ̀rẹ̀ for 40, 50, 60 years. Èèyàn mélòó Kristẹni gbé lọ ilé ẹjọ́? Ènìyàn mélòó òun ni oníṣẹ̀ṣe gbé lọ sí ilé ẹjọ́? Láàrin yín náà ni gbogbo rẹ̀. Ẹ̀yin náà ni imam tún láyàláyà tún charge ọba àlú sí court. Mo fẹ́ sọ nípa imam Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ fi short video mẹ́ta hàn wá. Ẹ wá ṣàlàyé fún mi pé bó ṣe yẹ kó rí nínú ẹ̀sìn nìyẹn. Ẹ ṣàlàyé fún mi pé bí aṣáájú nínú ẹ̀sìn Ànábì Muhammad bó ṣe kọ́ yín ni wọ́n hùwà yìí. Lẹ́yìn tí n bá fi hàn tán, màá wá béèrè bóyá ẹ lè dá mi lóhùn. Ẹ ṣé. Ẹ káàárọ̀. A gbọ́ awuyewuye nínú social media. Àwọn kan tí wọn ò lọ́gbọ́n lórí wọn sọ̀sọ̀ púpọ̀. So nǹkan tí mo fi wá àkọ́bá ẹ̀bí òun ni wípé ìsọkúsọ tó ń sọ wọn á fẹ́ sọ lóòótọ́ ọ̀bẹ fún yín. Bí nǹkan tí mo sọ yẹn yín, torí nǹkan tó bá wọn ẹlẹ́nu olólùfẹ́ ẹnu ẹ̀ sọ. Àbí kò yé yín? Àbí kò yé yín? Bó ṣe rí náà. Àkọ́ shrine síbí. Ṣé àwọn tó ń sọ yẹn ṣé wọ́n lọ́gbọ́n lórí téèyàn máa sọ pé a fẹ́ kọ́ shrine síbí? Báwo ilé ojúbọ báwo la ti máa kọ́ yẹn síbí? Ọ̀pọ̀lọpọ̀ kan máa ń sọ̀rọ̀ wọn lọ́pọlọ. So nǹkan tẹ̀mí wá ṣe níbi ilé yìí òun ni wípé kí n. Kí ló dé bàtẹ́? Òun ni ó sẹ́yìn olówó. So ti rí short video àkọ́kọ́ yìí, ọba àlú dúró. Ó ní wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ àwọn tó ń sọ lórí mídíà. Báwọn làwọn ṣe máa gbé ilẹ̀ mọ́sálásí fún àwọn abọ̀rìṣà. Ọba dẹ̀ jáde wá láti wá pẹ̀tù sí ọ̀rọ̀. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí sì ń sọ̀kò lu ọba ìlú odidi Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ẹ dẹ̀ rò pé right. That is number 1. Ó sọ yí pé àwọn fámìlì pé tóun bá wípé tèmi bá fún un 20 million gbogbo wàhálà yẹn á tán. Mo náà kùnrin yóò understand. Ọ̀rọ̀ owó kọ́ leléyìí. Go and prove yourself. Mo rò pé ó tún ti rí eléyìí náà. Ẹ jọ ṣé imam kidnap ọba ni tó fi ń béèrè ransom of 20 million. Yẹn lòwe ìṣáájú yẹn pé ààyè gba ògùnmọ̀ ọ̀ràn ní sẹ́fọ̀ òdú, ààyè gba tápà ó ń kọ́lé ìgúnnu. 20 million naira for what? Kọba lè ba lè rí lu ṣe. Ìjẹ́ ọmọ ènìyàn ẹ̀sìn dẹ̀ gbá sọnù lára wa. Why?
yàwó kẹta. In the first place, ìmọ̀ràn ó ṣe ní láàánú gidi gan pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ̀ṣe nílùú Ògbómọ̀ṣọ́, èmi ò ẹnìkan rán mi sí yín o, èmi lèmi ń dúpẹ́ fún yín pé ẹ ṣeun, ẹ kú àfọmọnìyàn ṣe, ẹ kú sùúrù. Àwọn kìrìsìtẹ́nì ẹjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko, mo lù wọ́n lọ́gọ̀ ẹnu gidi gan, mo lù wọ́n lọ́gọ̀ ẹnu. Àwọn tí ẹni mo rí kíjù nígbà wọn fi lẹ kábíyèsí lóko mi pẹ̀lú wọn wà ń bẹ tó fi jẹ́ mi náà ní bọ́tìnì, wọ́n lọ sáàfin náà tó rọ pé bàbá fẹ́ jáde táwọn mùsùlùmí rò pàwọn nìkan làwọn nílùú ni wọ́n sì mọ́ ẹ̀yọ́ bá kábíyèsí no tààlẹ́ fẹ́ lọ bá jẹ́ fẹ́ lọ bá àwọn ọmọ ìyá yín jà, tààlẹ́ fẹ́ mọ́ ìlà nǹkan mọ́ lórí ọmọ bàbá yín. Kábíyèsí mọ́ dá o, wàláì. He calmed them down. Kò ṣe mùsùlùmí, kò ṣe kírísítẹ̀, kò ṣe oníṣẹ̀ṣe, inú ọmọ tó ń lò l'Ógbómọ̀ṣọ́ tó ní kó mọ gbé gúkálẹ̀ káàkiri. Kò sí chọ́ọ̀chì ìjọ ìdílé orí fẹ́jọ́ rẹ̀ sún. Ó sú àwọn kìrìsìtẹ́nì náà fún ara wọn. Èmi náà àwọn kìrìsìtẹ́nì tẹ́ ń pè mí. Inú mi dùn pé àáfàá lẹ́yìn tó sọ̀rọ̀ yẹn onílàákàyè ọlọ́gbọ́n dẹ̀ gbọ́. Gbogbo oníṣẹ̀ṣe Ògbómọ̀ṣọ́ òun appreciate wọn, kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ òun really dúpẹ́ lọ́wọ́ wọn. Tóró mọ̀ pé tó bá jọ́dọ̀ yín ló kángun sí. Níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ fídíò lọ́wọ́. Ìjẹ̀sìn ti bẹ̀rẹ̀, ẹ máa bọ gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ máa bọ ìjẹ̀sìn ti bẹ̀rẹ̀, ìjẹ̀sìn ti bẹ̀rẹ̀. Bàbá yẹn lòun wà ń bẹ̀ nígbà tí wọ́n ń sọ̀kò mọ́ba, wọ́n tún jábọ́ tì ní aṣọ òun. Ẹjọ́ ìlú wo ló wà tí ọlọ́ba sí ọba Saudi ló máa dúró tí bíṣọ̀bù kan á káwọn èèyàn lẹ́yìn kan máa lọ sọ̀kò mọ́? Bóyá ẹ lè dá mi lóhùn. Àwọn ìbéèrè mi wá rèé, ẹ jọ̀wọ́ ṣé ìmáàmù yìí ló ya tara rẹ̀ ni, tó ya tara rẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ di hooligans? Tàbí number 2, ẹ̀kọ́ ẹ̀sìn Islam tí wọ́n kọ́ tó kà nínú kéw ní tó wù níwà ẹ̀? Number 3, ṣé nítorí pé ọba Ògbómọ̀ṣọ́ jẹ́ kìrìsìtẹ́nì ni la fi wò wípé ó yẹ ká frustrate ẹ̀? So tọ́ so yẹ? Mo fẹ́ comment, mo fẹ́ kó ṣépè tàbí kó fi ọgbọ́n dáhùn ọ̀rọ̀ náà. Máa mú wá lọ́kọ̀ọ̀kan. Tẹ́ bá sọ pé ẹ ní àlàáfíà, gbọ́dọ̀ ní àlàáfíà wà, bẹ́ẹ̀ lè jogún àlàáfíà. Àwọn mùsùlùmí ẹgbẹ́ yín kọ̀ọ̀kan náà ni wọ́n mọ̀ já irọ́ yẹn. Ẹ wo báyìí, kò sálàáfíà lọ́dọ̀ yín. Ẹ ṣé o.